Mo kí gbogbo ọmọ ọkọ Yorùbá. A kú gbogbo ọjọ́ ṣe rí ní ọ̀dọ̀ wa. Ọjọ́ òní tiwa. A kú ìsinmi èní. Ìsinmi ayọ̀, ìsinmi ìdùnnú Olódùmarè á fi sáyé wa. Àní wà bákan náà. Ọjọ́ òní tiwa. Mo kí gbogbo ẹ̀yin ọmọ ọkọ Yorùbá káàkiri àgbáńlá ayé ní gbogbo ibikíbi tí ọwọ́jà ètò yìí bá dé pé a káàsán. A kú dédé àsìkò yìí. Ọjọ́ òní tiwa. Mo ṣe ìbádániwáyé ọba tó mọ̀ mí tó mọ̀ mí tó dá mi mọ̀ pẹ̀lú iṣẹ́ ọwọ́ mi. Ọba àánú, ọba àkẹ́, ọba tó ṣe wípé kòwó ti wá wá, kòwó tẹ̀ṣẹ̀. Ó kàn ń kẹ́ wa. Ó ń kẹ́ wa ní gbogbo ọ̀nà ní gbogbo ààyè. Kábíyèsí Elédùmarè. Àwa fi gbogbo ọpẹ́ fún ọba tó ní wá fi iyè fún nítorí pé òun lọba tó lè pa, òun lọba tó lè jí. Kò sẹ́ni tó lè pa ni lẹ́yìn ẹ̀, kò dẹ̀ sẹ́ni tó lè jí ni lẹ́yìn ẹ̀. Kábíyèsí Elédùmarè. Alábẹ́nú à ń sá sí ọba tó tẹ́ gbogbo ayé. Ó dá dúdú, ó dá pupa, ó dọ́kùnrin, ó dóbìnrin, ó dómidan, ó dá yúnú, ó dáṣẹ́ ẹ̀dì. Gbogbo nǹkan káwọ́ ẹ̀ ló wà. Àwa yìnyín o, agbéyín ga nítorí pé ẹ̀yin ni gbogbo ọpẹ́ tó sí, ẹ̀yin sì ní gbogbo iyì ló yẹ. Òun náà la ṣe mú ọpẹ́ wa wá, tá a tún mú ìyìn wa wá. Mo wá kí olóyè Sunday Igboho Ìṣẹ̀kọ̀ ọkọ̀ Fúlàní àlébọ̀ lẹ́yìn Jagunlabi lára wájú ẹkùn Tagirigbe rẹ̀ níjà ìmọ́lẹ̀ ilẹ̀ Yorùbá ògùn adúláwọ̀. Ọ̀gá tiwa, bàbá tiwa, ẹ̀gbọ́n tiwa, aláàánú mẹ̀kúnnù akínyín. Mo kí bàbá mi Bánjí Akíntóyè àgbáyé adalẹ́. Ní dàgbà àyà. Ẹ kó wa délẹ̀ lérí o láṣẹ Elédùmarè. Mo kí gbogbo ẹ̀yin sọ̀ǹgbè tẹ́ ẹ dúró pé kíran wa bọ́ lóko ẹrú àkí gbogbo yín. Ọjọ́ òní tiwa. Ìrìn àjò Yorùbá Nation òun náà la tún fẹ́ gbéyẹ̀wò lénìí nítorí ọ̀sẹ̀ kẹta kọ́ lélẹ́yìí tí mo ti sọ̀rọ̀ nípa ẹ̀ kò máa ń sùn sáyè. Ṣe mọ̀ pé Ifákànyìnsọ́lá náà Ọ̀ṣúnìkẹ́ kò fìgbà kan ṣeré kò dẹ̀ rẹpẹtẹ. So ọba tó ní wá máa kún wa àní ṣe lásán. Gbogbo ẹ̀yin tẹ́ bá ti darapọ̀ mọ́ mi ẹ bá mi love, ẹ like, ẹ share sáwọn groups káàkiri kó délé kó dóko kó dé gbogbo ibi tó yẹ kó dé. Mo kí wa o, mo kí wa. Gbogbo àwa tí a dúró pé a fẹ́ bọ́ lóko ẹrú. Bá a ṣe sọ pé a fẹ́ bọ́ lóko ẹrú yìí náà. Ṣé kìí ṣe wípé a kàn ń sọ lẹ́nu? Nítorí bá a ṣe sọ pé a fẹ́ bọ́ lóko ẹrú, a fẹ́ bọ́ lóko ẹrú. Ìjẹ́ ìwà èmi àti yín ṣó bọ́ lóko ẹrú, ṣó jọ ẹni tó fẹ́ bọ́ lóko ẹrú? Ìwà tí èmi àti yín tá à ń hù ṣó jọ tẹni tó fẹ́ bọ́ lóko ẹrú tó ti ṣetán àti bọ́. Tẹ́yìn náà dẹ̀ rí pé mo ṣetán láti bọ́. Ṣé ìwà èmi àti yín ṣó jọ ẹrú ẹni bẹ́ẹ̀? Ṣó jọ irúfẹ́ ẹni tó fẹ́ bọ́ lóko ẹrú? Ìbéèrè ni o tí kò fàjà. Ìdí ni pé tá a bá ń pè fún òmìnira gbogbo bá ṣe bẹ̀rẹ̀ ní 2020 ọ̀pọ̀lọpọ̀ yín rò pé bá a ti ṣe pè yẹn náà ni kò ti tẹ̀ wá lọ́wọ́. Ọba tó ní wọ́ ọbẹ̀ ètò ni ọba tó dùn wá nú, ọba tí ò jẹ́ kí Yorùbá Nation bọ́ sí ní kíákíá ń gbà yẹn. Nítorí pé tí Yorùbá Nation bá bọ́ sí àní mọ̀ pé ọmọ àlè ń bẹ nínú ẹ̀sìn, àdẹ̀ní mọ̀ pé ọmọ òfò, àwọn ọmọ burúkú, àwọn ọmọ tó ṣe pé ọmọ àlè ni wọ́n tí wọ́n fẹ̀sì bojú, èèyàn la máa pè wọ́n, Yorùbá la máa pè wọ́n. Àní mọ̀ pé àwọn gangan ni wọn ò fẹ́ ká bọ́ lóko ẹrú, tá a wá bọ́ lóko ẹrú, àwọn náà máa padà fógun ẹ̀yìn jà wá. Lèmi ṣe máa ń dún sọ wípé mo dúpẹ́ lọ́wọ́ ọba tó ní wá nítorí tí Yorùbá Nation bá bọ́ sí lásìkò tó yẹ kó bọ́ sí nǹkan ti ṣọ̀pọ̀lọpọ̀ wa. Nítorí pé wọ́n tún máa sásábẹ́ Yorùbá Nation tó máa pa kúkúrú máa pa gíga ni. Àìtí ìgbòmìnira ẹ wo bọ́n ṣe tú wa ká, ẹ wo bọ́n ṣe dàwárú, ẹ wo bá ṣe mọra wa mọ́, ẹ wo bí ọlọ́mọ ò ṣe mọ́mọ́, tọ́lọ́kọ ò mọ́kọ, táláyò ò máa ya, tẹ́lẹ̀ bí ò mẹ́bí, àdára wa mọ̀mọ́, àríra wa pé ìná ni wá mọ́. Kí ló jẹ́ kó rí bẹ́ẹ̀? Àwọn ọmọ àlè tá a kó mọ́ra lánàá. Nítorí pé bọ́mọ Adéyẹmọ ṣe ń ba lọ yẹn tí ò bá sí pé wọ́n àrẹ́sì ọmọ Adéyẹmọ, wọ́n balẹ̀ ọmọ Adéyẹmọ jẹ́, wọ́n pààyàn sí lọ́rùn, wọ́n ṣe lé wọ́n ṣe tọ̀hún. Tá a bá ń ba lọ bẹ́ẹ̀ tí Yorùbá Nation bá tẹ̀ wá lọ́wọ́ a máa sọ dogun. Kí ló máa jẹ́ kó dogun? Àwọn ọmọ àlè tí wọ́n wà nínú wa yìí náà ni. Ṣé mọ̀ pé ohun tó ń pè lólóṣèlú ohun tó lọ fáà ni?
wọ́n program àwọn kan wá bá wa pé ó yá ẹ lọ, wọ́n dẹ̀ fún wọn lówó. Àmọ́ ṣá èmi mọ̀ pé tógún bá jẹ lọ ọgbọ̀n máa jẹ padà. Wọ́n fún àwọn kan lówó bìbà pé ó yá ẹ lọ dà wọ́n rú, ẹ nára yín ni wọ́n, ẹ tún lọ búra èké. Ṣé ẹ mọ̀ pé bí wọ́n ṣe ń búra lánàá wọ́n padà lọ re? Nítorí àwọn ló mọ kú tó pa ìbúra. Gbogbo nǹkan táwọn bàbá wa fi ń ṣe agbára lánàá àwọn bàbá tí wọ́n ti gbà á nítorí pé bàbá wọn jẹ́ lẹ́sìn. Wọ́n ti sọ pé àwọn làwọn máa ṣàtọ́nà àwọn bàbá tiwa lọ́dọ̀ Olódùmarè, lọ́dọ̀ Allah, lọ́dọ̀ Jésù. Gbogbo nǹkan yẹn náà fi dè àwọn bàbá yẹn lánàá. Gbogbo agbára tí wọ́n wá gbà, wọ́n wá padà wíìlì ẹ̀ fáwọn ọmọ àlè tí wọ́n bí lánàá. Agbára yẹn ni wọ́n wá wọ̀, ni wọ́n wá gbé wọ̀ wá sínú Yorùbá nation. Tó ṣe pé gbogbo ìwọ tó bá ní lọ́kàn láti ṣe dáadáa, wọ́n á máa sọ fún ẹ pé lóye Sunday Igboho ó ń kówó jẹ ní ó lọ negotiate pẹ̀lú àwọn gọ́ọ̀mẹ̀ntì. Wọ́n ti tọwọ́ bọ̀wé, wọ́n ti ṣe, wọ́n ti mọ̀. Bàbá Bánjí Akíntóyè ẹ lọ wò, òun ló da àwọn kiri òṣèlú kan rúngbà kan, òun ni ò jẹ́ kí bàbá Awólọ́wọ̀ débi tó yẹ kó dé. Wọ́n máa ń sọ different type of story. Nítorí pé ṣe rí ìrìn àjò Yorùbá nation kò kéré o. Ìwọ tó wọ́n ti fi ọ̀rọ̀ ẹnu tí wọ́n ti fi kó bá pé wọ́n ní wọ́n pé tàbí ṣùgbọ́n ó ti pa ọ̀pọ̀lọpọ̀, ó ti jẹ́ kọ́pọ̀lọpọ̀ rẹpẹtẹ. Tèmi ni pé ṣe rí bẹ́ẹ̀ ṣe wò mí, ọ̀bẹ ló máa ń ní ojú méjì, ló máa ń nójú gba àtàdá. Wọ́n lè fẹ́ ọ̀bẹ lójú kìíní ojú kejì, àmọ́ ṣá mo dúró lórí ilé ni mi. Nítorí pé ẹnìkan bí yu ẹnìkan ò bá jáde lénìí pé òun lọ̀gá Yorùbá nation, òun lòun fẹ́ gbà á fún wa, àkíkú iṣẹ́ ni. Àmọ́ ṣé òun kọ́ làwa rí tèmi fi bọ́sta pé ìran mi leléyìí, jẹ́ kémi náà darapọ̀ mọ́ wọn. Àkọ́kọ́ náà ìran Yorùbá ló ní pé tí wọ́n bá ṣe wọ́n lóore wọ́n á ní kí lẹ ṣe tẹ́nìkan ò ṣe rí. Ìran wa ló ní pé máa jó nìṣó àwọn ẹ̀yìn, ìran wa ló ní bámúbámú láyọ̀ àmọ́ bóyá bí ń pọmọ ẹnìkan kan. Ìran wa ló ní pé kí wọ́n gbé èèyàn dókè kan yọ ṣọ́ọ̀kì lẹ́sẹ̀, ìran Yorùbá ni. Ó wà nù ìran mi o, àmọ́ ṣe jẹ́ ká máa sọ tiwa. Àwọn wo la wá rí tó ń ṣe bẹ́ẹ̀? Àwọn ọmọ àlè tí wọ́n gbé oyún wọn wá fẹ́ àwọn bàbá wa lánàá tí wọ́n padà dàgbà, àtàwọn ti tèní náà tí wọ́n gbé oyún wọn wá tó pọ́n mọ́ àlè nítorí wọ́n tó bá jọmọ ọkọ no matter how. O ò ní fi ojú ọwọ́ ṣiṣẹ́ kó ló fẹ́ fi ẹ̀yìn ọwọ́, o fẹ́ fẹ̀yìn ọwọ́ kó fi dànù. Most of people yín ló ga tán lánàá. Ìgbà tí wọ́n dé tí wọ́n wá dàwárú, èmi ń sọ pé tó bá jẹ́ dáadáa nìyá Onítìrí mú wá, dáadáa bá wọn abọ́mọ wọn abẹ́bí abára títí kalẹ̀ wọn. Tí bàbá ìyá ìbánilọ́kàn pé òun fẹ́ jàjàǹgbara lóòótọ́ tí ò ṣe pé wọ́n prógámù ìyá ìwá bá wa, àtúbọ̀tán ìyá yìí àdá gbogbo tí ìyá ìdáwọlé ayọrí sí rere á dẹ̀ jẹ́ wọn mọ́ pẹ́pẹ́pẹ́. Àmọ́ ṣá tí wọ́n bá prógámù ìyá Onítìrí wá pé ẹ lọ dà wọ́n rú ká má bàa bọ́ lóko ẹrú, kì í san fẹ́ san, kì í wọ̀ fẹ́ wọ̀ láṣẹ Elédùmarè. Ìyá Onítìrí tó bá jẹ́ lóòótọ́ ni wọ́n rán yín wá, tí kì í ṣe pé ẹ wá pé ìran mi nì wọ́n gbọ́dọ̀ bọ́ lóko ẹrú. Tẹ́ ẹ bá fi ọkàn kan ṣe tó ṣe pé ó wá dàrú mẹ́yìn náà lọ́wọ́, tàbá àwọn kan náà sásábẹ́ tí náà tí wọ́n dà yín rú, láṣẹ Elédùmarè ẹ̀ lálẹ́ ẹ̀ ní lálẹ́. Àmọ́ ṣá tó bá ṣe pé ẹ wá pé àwọn kan rán yín wá o pé ó yá ẹ lọ dà wọ́n rú, ẹ lọ bà wọ́n jẹ́, wọn ò ní bí lọ. Tó bá jẹ́ wọ́n rán Ìyá Onítìrí wá bẹ́ẹ̀ ni, bóyá agreement kan wà láàrin àwọn àti àwọn kan. Ìyá Onítìrí ẹ̀ lálẹ́ ẹ̀ tún ní lálẹ́ láṣẹ Elédùmarè. Ṣé àmọ̀ pé méjì ni èyí tó bá ti jẹ́ nù ẹ̀ á máa bá yín. Ìyá Onítìrí Yorùbá ni. Ìgbà tó ń dẹ̀ dé lánàá gbogbo àlà ń hèlè wọn. Àmọ́ ṣáṣọ́dírì la rí pé ògbónú gúrùpù ń dàrú. Lódì pọ́lọ́mọ òmọmọmọ́ gbogbo àwọn tó ti ń rí wa yọ̀ tẹ́lẹ̀, adìyẹ ẹja tó ń rí ni yọ̀, ó dé ajá tó ń rí ni ń gbó, gbogbo nǹkan wá ń bàjẹ́. Ó ṣàdá àwa òwe kí ló ṣẹlẹ̀? At least ìyá yìí lóhun ò bá wọn bàbá ṣiṣẹ́ pọ̀ mọ́ ohun tó rí. Ẹ tó bá wọn ṣiṣẹ́ pọ̀ kí ló wá dé tó di pé blackmail? Nítorí pé ẹni tó bá fẹ́ ṣiṣẹ́ ò ní wo àwọn tó bá ń bẹ̀, ohun tí wọ́n fẹ́ ṣe wàá dẹ̀ rí pé àwọn èèyàn rí ẹ pé mo ṣe nǹkan yìí. Àkọ́kọ́ náà gbogbo ẹ̀yin tí ẹ tẹ̀lé Ìyá Onítìrí lọ akíyìn àti ẹ̀mọ̀ pé gbòòrò ti dàrú lóhùn.
òun ló fi jẹ́ pé ilé tá a bá fi tọ́mọ èrì ló máa wo ìbóyá lè jẹ́kọ̀ọ́ fẹ́yìn míì tẹ́ tún gbọ̀nà ẹ̀bùrú tàbẹ́ prógámù míì tàbẹ́ tún gbà wọn kan bọ̀ tàbẹ́ tiẹ̀ ti tún ẹ̀páwọ̀ àwọn kan páwọn ló máa yọ yín lóko ẹrú bó bá jẹ́kọ̀ọ́ fún yín ẹ̀ ní padà ṣẹ̀sìn bọ̀ tí ò bá ti jẹ́kọ̀ọ́ fún yín ẹ̀ ṣẹ̀sìn mẹ́ta múrí kan ẹ̀sìn awọ́rò nítorí bẹ́ẹ̀ mi ṣe wà yìí èmi ò ń ṣàfarawé bẹ́ẹ̀ ṣe ń rí mi nítorí pé àgbàlagbà kì í ṣeré kí ló bá ìwá àgbàlẹ̀ mi ò nínú mi mo lè kéré sójú àgbà ni mí níkùn mi mo dẹ̀ mọ ẹni tí mo tó mọ ẹni tí mo jùlọ mo mọ wọn tí mo gbé mo mọ nǹkan tí mo lè ṣe tí mo ṣe tí wọ́n máa sọ pé tán bá ń bí ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ bọ̀ kí n wá ṣe tán kí n máa kábàámọ̀ pé kí ló dé tí mo tiẹ̀ lọ ṣe kíní kí ló dé tí mo lọ tẹ̀lé àwọn kíní láéláé nítorí pé ẹni tó ń wá fà ó ń wófò lọ́pọ̀lọpọ̀ ẹni tó ya kó lẹ́yìn ọmọdé yẹn wọn lánàá èrò dẹ níyín ìyó onítìrí ti ṣe tí a ti ríbi tó bá dé a ti rí pé gbangba ti dẹkùn kedere ti bẹ̀ẹ́ wò ìjẹ́ gbogbo èyí tí ẹ fara káṣá tẹ́ ẹ náà máa dé yẹmọ olè ní wọ́n kówó jẹ wọ́n kówó rédíò wọ́n kówó station wọ́n kówó ẹ̀báyà wọ́n kówó gbá wọ́n kó gbogbo ẹ̀ jẹ àkọ́kọ́ náà kò sí bí èèyàn ṣe máa jẹ́ adarí wọ́n á sọ nǹkan kan pa ẹ̀ kò jẹ́ tuntun béèyàn bú ọmọ adéyẹmọ látẹ̀nídọ̀la fertilizer ni erùpẹ̀ orí àkìtàn ni ìwọ tó o bá ti sọ pé o fẹ́ dùpọ̀ wájú kan dandan ni ìhun tó o ṣe wọn á náà ṣe nǹkan tó o ṣe wọ́n máa ro mọ́ ẹ lẹ́sẹ̀ kò sí bó ṣe fẹ́ ṣe òun ló fi jẹ́ pé kò sí bẹ́ẹ̀ ṣe lè bú Ìgbòho tó kò ní jáde wá reply yín àfẹ́kọ̀ọ̀kan tí n tó ń jẹ́ èèyàn bá sọ àwọn náà ò pé jẹ́ kí n fún àwọn pípù yìí lóhùn díẹ̀díẹ̀ yẹ̀yẹ́ ló dẹ̀ máa fi yín ṣe nítorí pé ipò aṣíwájú kò kéré rárá àwọn ò mọ bẹ́ẹ̀ ṣe ṣe kó tó di pọ́ ọmọdé yẹmọ́ jáde fún lídà o àwọn kan ń sọ pé àwọn làwọn lọ pè àwọn kan làwọn sọ pé kíní bẹ́ẹ̀ ni ẹnìkan ló máa mẹ́nìkan débì kan dáadáa lẹ́dẹ̀ ní kó wá ṣe kí ló wá dé tí tó wá di ojú tó wá di pé ọlọ́mọ ò mọ́mọ́ mọ́ ó wá di gbàgbòs kí ló ṣẹlẹ̀ èèyàn lọ́mọdé yẹmọ kì í ṣe màláìkà àwọn tó ní oògùn ju gbowó òòṣà ó wà nílẹ̀ Yorùbá àwọn tó ṣe é pé wọ́n lè jókòó sílẹ̀ Yorùbá ìkan ọmọ tó ń ṣẹlẹ̀ l'Amẹ́ríkà sínsìn ó wà dáadáa wọn ò jáde láti gbà wá lóko ẹrú no matter ohun tó ń kí máa yìí lè ṣe tẹ bá pè sákèésì tó bá jẹ́ni tí kì í gbà kéèsì tẹ bá sọ ní kọ̀kọ̀ tẹ bá sọ ní gbangba ẹ wá wá àwọn adarí tó bá tún wà lẹ́yìn ẹ̀ gbogbo wọn ò lè sùn kán kọrí síbì kan náà àmọ́ ṣá kò sí ohun méjì tó ń dàrin àjò Yorùbá nation gbọ́ ìsọ yìí ni ohun tó finish Yorùbá nation nìyẹn wọ́n ní wọ́n pé tàbí ṣùgbọ́n ohun tó ba yé ìrìn àjò Yorùbá nation jẹ́ òun nìyẹn wọ́n ní wọ́n pé tàbí ṣùgbọ́n ohun tó fọ́fìtì ẹ nìyẹn àbígbà téèyàn bá private chat èèyàn tó ń sọ pé kí lẹ́yìn tí ẹ rí sí ọ̀rọ̀ tẹlifíṣàn tán náà fẹ́ ṣíná kí ẹ wá sọ pé òun ò tiẹ̀ tí ìgbọ́n ọkùnrin náà ní kóun ṣẹ̀ṣẹ̀ pè yín ni Ṣẹ̀fí Àlàó kọrin ó ní èké ò lè ṣeé ṣe láláì pé mẹ́ta bí mẹ́rin dẹ̀ ni èèyàn méjì olóṣè èké òkógun rege tán bá di mẹ́ta ẹsẹ̀ ń pé tí wọ́n bá di mẹ́rin ọ̀rọ̀ ako àti bẹ̀ ọ̀rọ̀ awọnú ẹ̀ a máa download ohun tí ò ṣẹlẹ̀ wọ́n dìídì sanwó fáwọn kan pé ẹ máa lọ túnú ọpọlọ àwọn èèyàn lẹ́yìn ọmọ Adéyẹmọ ni tí wọ́n dẹ̀ ń fáwọn yẹn lówó tán bá ti jẹrí wọn bíbà yìí wọ́n á fún wọn lówó wọ́n ti rí pé àwọn ti nírò lẹ́yìn gbógun bá jẹ lọ ọgbọ́n máa jẹ padà nítorí pé àgbà tó gbé èbùkà ni ọmọ ẹ̀ ajẹ́ ń bẹ̀ àrọ́mọdọ́mọ ẹ̀ ajẹ́ ó yá o níbo la bàjá Yorùbá nation máa wáyé bọ́ ọba tó ní wá ló ní ètò tó ń tò èmi ò lè sọ pé bàbá yìí nítorí pé ìgbà tó lódùmarè dálẹ̀ Yorùbá kò pè mí síbẹ̀ ìgbà tó ń fẹ́ colonize wa tó ń kó wa jẹ wọn kò ìyẹ̀yẹ̀ mi ò tí ì hàn tí ì bí èmi ní 1960 tán náà gbòmìnira tó padà dìnira mọ́ gbogbo ayé lọ́wọ́ tó ṣe pé bí generation kan ṣe ń lọ nìkan ń dé ló ń bọ́ sínú ìyà ló ń bọ́ sínú ìnira wọn tí ì bí èmi ń gbà yẹn definitely Yorùbá nation yóò máa wáyé ṣe rí pé àwọn ọmọ ọmọlà náà wọ́n ti bọ́ta ìkan lọ sí umura ẹgbọ́n tó ń sọ tó ń bẹ Ọlọ́run pé kọ́lọ́run bá tú Nàìjíríà ká kó divide wa bọ̀ ẹ̀yin kan sì ń sọ pé ẹ lọ wọ́n máa padà sòkò pa yín ni nítorí pé tẹ́ bá wo situation tá a wà ní last year ń kọ́ là ń bá lọ yìí situation tá a wà lọ́dún tó kọjá
òun kọ́ là ń bá lọ lọ́dún tá a wà yìí o ó ti yàtọ̀, difference is clear. Nítorí pé àwa tá a wà láyé gan tá a wà nílẹ̀ Yorùbá yìí a safe, ẹ̀mí wo òbò, ẹ̀mí wo náàbò, àánú la fi ń gbé. Okay, ẹ wo the way bí ayé ṣe ń kanra, ẹ wo ìkanra, ẹ wo ìkanra. Tó bá báyàn wọ mọ́tò tẹ́lòmíì bá kanra mọ́ ẹ wàá máa wò pé kí ló ṣe. Èmi máa wá sọ pé ẹnìkan rẹ̀ nìkan kanra mọ́, ibi tá a ti bára wa ni. Kó jẹ́ Tinubu kọ́ ló wọlé, kó jẹ́ another person ló wọlé, bó ṣe máa le koko bí ojú ẹja lélẹ́yìí àdẹ̀ tí ì rí nǹkan kan. Wọ́n ní awífún ni kó tó dá ni, àgbà ìjàkadì ni. Awífún yín ẹnu wo òtókò ni, kò tókè ni. A sọ fún yín ẹlẹ́nu wá rùn. Awífún yín tó ẹnu Sunday Igboho fẹ́ dàlúrú, ó fẹ́ bàlújẹ́, ó fẹ́ bayé yín jẹ́ ni, ó ń kó yín lóko parun ni, ó fẹ́ dógun sílẹ̀ ni. Ṣé Sunday Igboho ló wá ń ṣe gbogbo eléyìí tó ń ṣẹlẹ̀ yìí? Ọmọ Adéyẹmọ ò fẹ́ kẹ́ ẹ gbà àwẹ̀ kẹ́ ẹ tó gba àwẹ̀ ni, kò fẹ́ kẹ́ ẹ gbà àwẹ̀ tó ti bá àwẹ̀ ńlẹ̀. Ẹ wo bí kálukú ṣe rí. Ayé kálukú ti rí ṣámálámálá sábẹ́ ẹnu. Àánú ni kálukú fi ń lífù ní ìtàǹbá lọ yìí. Tá a bá ti wá rẹ́nìkan tó fẹ́ là wá lóko ẹrú, a máa dìde ogun sí. Kí ló fà? Ìyà tí a fẹ́ jẹ kò tí ì tó ni. Nítorí tí ìyà yẹn bá tó, ẹ ní gbógun tẹni tó fẹ́ yọ yín lóko ẹrú. Gbogbo ìgbà ni mo fi máa ń sọ pé kí nínú ìyà kò ní jẹ Fákànṣọ́lá Ọ̀ṣúnìkẹ́ Àṣàbíàdé AK Ọ̀ṣúnìkẹ́ Ìgbòho Òòṣà AK no viewers. Wọ́n tún fún mi lórúkọ ní last program. Wọ́n ní mi ò ní viewers. Mo wá tún sọ mórúkọ AK no viewers. Àwa máa bá yín sọ. Èèyàn lẹ máa rí lọ́dọ̀ Fákànṣọ́lá ẹ lè bérò. Nítorí pé ohun tá à ń sọ ọmọ ọkọ nìkan ló máa gbọ́ wáyé. Ọmọ àlè ò lè gbọ́ wáyé, tàbí wọ́n tán ti brainwash tán ti kọ́ ọ́ bọnú ọpọlọ ẹ̀ ò lè gbọ́ wáyé, ò lè understand. Nítorí wọ́n fẹ́ káyé ẹ̀ bàjẹ́ ni. Torí tó o bá gbọ́ wáyé ẹ̀ tètè bọ́ lóko ẹrú. Ìwọ náà mọ̀ pé kí ló kàn lọ́rùn ẹ láti ṣe. Ẹ̀ tètè mọ̀nà tó fẹ́ gbà tó máa fi jánà. Bọ̀ ìwọ tó wọ́n fẹ́ káyé ẹ̀ bàjẹ́ kó ṣámálámálá fún ẹ, kó o má bàárà wájú tán, kó o má dèrú ẹ̀yìn, kó o kàn wà lójú kan bí omi adágún, ò lè gbọ́ wáyé, ò dẹ̀ ní wò wá. Ẹni tó ní mi ní viewers ó ṣe. Mo ṣáà ń post àwọn èèyàn wò. Ó máa sọ bẹ́ẹ̀ nítorí pé Sobia ti dá wọn, nǹkan ti ṣe wọ́n. Ànágbà bẹ̀rẹ̀ Yorùbá nation. Ẹni à ń bà Islam jẹ́ nígbà tá a wà ní símbọ̀ Lárúbáwá. A tún fi símbọ̀ Lárúbáwá sílẹ̀. Kí ló tún kù tẹ́ tún fẹ́ sọ Fákànṣọ́lá? Èébú ò lẹ fẹ́ bú èmi tó tún fẹ́ dùn mí. Talent tó fẹ́ bú mi tó yẹ pé tó bá hun èmi pé kí n reply tí mi ní reply lọ́wọ́ yìí. Àná ńgbà tí mo wà nínú ẹ̀ka ó lójú ibi tí mo lè reply nítorí mò ń tijú àwọn kọ̀ọ̀kan nínú ẹ̀sìn yẹn. Mò ń tijú àwọn kọ̀ọ̀kan. Bọ́ǹsìn tẹ́ ẹ bá gbé wá ẹ máa gbà padà. Ibẹ̀ kọ́ ni mò ń lọ. Yorùbá nation tí kálukú bá ń jí kó máa bẹ lọ́hùn pé ká bọ́ lóko ẹrú o. Nítorí pé tí ẹ bá bẹ lọ́hùn ohun tó ń bọ̀ nílẹ̀ Yorùbá kò kéré o. Àkọ́kọ́ ná ebi ń bọ̀, ẹnìkan ti sọ ní 2022 àbí 2021 ó ní tó bá tó stage kan àwọn èèyàn wọ́n máa jẹra wọn ní tútù ní títì báyìí. Àwa wá rò pé ká máa búra wa jẹ ní. Àbẹ́ẹ̀rí ibi tó dé sí. Ẹ wo oríṣiríṣi bá bí àlà àṣírí abo. Ara ẹ̀ náà lélẹ́yìí, ẹ̀dẹ̀ náà ẹ̀fẹ́ lọ, iná náà tún mú lọ yìí. Àti èsì dúpẹ́ àwa ṣì ń gbádùn náà díẹ̀díẹ̀ bí táwa wà yìí. Iná táwa ṣì ń lo ẹlòmíì ò lò, bọ̀ à ń san bíìlì ńlá 60 something 50 something bọ́n ṣe ń gbé wá lóṣooṣù nìyẹn. Ìwọ tó o bá ti ń lo náà tó dáa ní Nàìjíríà yìí, wàá san bíìlì ńlá ni. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ wá kún wa ní Yorùbá nation, tẹ́ ẹ dàwárú, oore lẹ ṣe fún wa. Àmọ́ ṣá tó gún bá jẹ lọ́gbọ̀n àjẹ padà wá bá yín. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ wá sí ìrìn àjò Yorùbá nation, tẹ́ ẹ wá kówó jẹ. Ẹlòmíì ò fi pilẹ̀ lélẹ̀ nígbà Yorùbá nation bẹ̀rẹ̀. Kó tó di pé Yorùbá nation bẹ̀rẹ̀, ẹlòmíì ti fi lélẹ̀ ààbọ̀ lé ló kọ́kù. Tó di pé wọ́n enter everybody báyìí, wọ́n rí owó ribiribi ni. Ẹlòmíì tí ó lè ra kẹ̀kẹ́, ó dẹni tó ń ra káà fún AC.
ẹ máa lọ sínú igbó kan lẹ́yìn kùlé yín ẹ máa lọ yà pé ẹ ti wà níbì kan àwọn Fúlàní lẹ tírèsì lọ á yẹ yín gbogbo ohun tẹ́ ẹ ṣe yẹn á yẹ yín bò ó máa padà yẹ ẹ́ lẹ̀ fún yín ni láṣẹ Elédùmarè gbogbo bẹ́ẹ̀ ṣe tan ọmọ ọkọ Yorùbá tẹ́ ẹ tan àwọn èèyàn tí wọn ò wá nígbàgbọ́ nínú anybody mọ́ ebi ò ní kéèyàn bìlífù mi ní ká ẹ gbà mí gbọ́ o ṣe understand nítorí àwọn olórí burúkú tó ń ṣáájú wọn ti balẹ̀ jẹ́ àmọ́ ṣáwa á máa sọ tiwa gẹ́gẹ́ bí ọba tó ní wá bá ṣe rán wa gbogbo yín yọ ṣùtì ètè wá lánàá àtàfà àtọmọ kéwà àti pásítọ̀ àtọníṣẹ̀ṣe gbogbo yín wá ẹ balẹ̀ jẹ́ ẹ dàwárú ohun tẹ́lòmí ò lè ṣe á lóhun lè ṣe different type oríṣiríṣi content ní kálukú ń yà wọ́n káwọn ọmọ jáde iṣẹ́ wà fún lẹ́wà ìyí tó jẹ́ àfáà náà kọ́ ọmọ kéwú jáde ìyí tó jẹ́ pásítọ̀ náà á lọ sórí òkè á máa ṣe fúláàgì Yorùbá nation bó labajá láì ṣe pé a bá lo ìfẹ́ láì ṣe pé a bá lo ìfẹ́ tá a bá pín náà a sì máa níyọnu a sì máa rí ìnira a sì máa dára wa láàmú nítorí pé ọba tó ní wá ní ò jẹ́ kó bọ́ sí ká kọ́kọ́ clear nǹkan tó yẹ ká kọ́kọ́ clear nítorí pé ohun tó yẹ ká kọ́kọ́ ṣe àkọ́kọ́ ṣe kábọ́ là ń sáré ìṣe la fẹ́ gégi lórí àfẹ́ wú tìgbòtìgbò tó báyìí pé Yorùbá nation ti bọ́ sí ni kò sí ohun tó máa tún gbà wá tó tún máa jẹ́ káwọn míì tún corona síwájú religion lọ ẹ wo oríṣiríṣi nǹkan tó ń ṣẹlẹ̀ nínú religion a padà realize pé most of àwọn àfáà tán wá kún wa gan wọ́n rán wọn wá ni yá wọ́n rán wọn wá ni ẹ̀yin tẹ́ ẹ máa fàya gbẹrẹgẹdẹ bí etí aṣọ ẹ fàya gbẹrẹgẹdẹ bí àwo most of àfáà pastors wọ́n rán wọn wá pé ẹ lọ kún wọn ẹ lọ ṣaṣojú àwọn ẹ jẹ́ kán mọ̀ pé Islam náà àwọn fẹ́ Yorùbá nation ẹ jẹ́ kán mọ̀ pé Christianity fẹ́ balẹ̀lẹ́ bá ní ó yẹ yín kò aláàárọ̀ ní gbà ó àdàbí àyàfi tó bá ṣe pé ẹ fi inú kan ṣe inú kan yẹn náà dẹ̀ fi generate gbogbo ohun tẹ́ generate àdàbí àyàfi tẹ́ ẹ̀ bá lọ́ni lọ́wọ́ gbà àdàbí àyàfi tí property ọmọ Yorùbá kankan ò bá sí lọ́wọ́ yín òun lè máa rúlà àdàbí àyàfi tó bá ṣe pé gbogbo ohun tí wọ́n kó jọ lánàá tẹ́ ń gbà lọ́wọ́ àwọn èèyàn ẹ fẹ́ rọ̀kadà ẹ fẹ́ ra mọ́tò ẹ fẹ́ ṣe gbá ẹ fẹ́ ra kẹ̀kẹ́ ẹ fẹ́ rẹ̀pà ẹ fẹ́ ra rèké ẹ fẹ́ relé àdàbí àyàfi tẹ́ ẹ bá fowó yẹn ra nǹkan tán ní pé kẹ́ ẹ rà lókù ní alọ́ tó lọ ni ò ní padà wá báyìí àbọ̀ ń bọ̀. a sọ pé ẹ ṣe kọ́lé ibi téèyàn bá ti ń ṣe lóúnjẹ àmọ́ ṣaṣọ́nà ìtọ́ ló fi jẹ́ ṣé ohun tó ń ṣe ẹ́ ni wọ́n fún ẹ lóògùn ẹ̀ ló bá bá ẹ lára mu. a ti realize pé ẹlẹ́tàn ló pọ̀ nínú yín gbogbo wọn máa lọ lé ọmọ Adéyẹmọ ọ̀gá wa aláàánú mẹ̀kúnnù Ìgbòho Òòṣà aláàánú mẹ̀kúnnù ọ̀gá wa ìṣónlẹ̀ Yorùbá nation now no going back Ìgbòho Òòṣà iṣẹ́ ń tẹ̀síwájú àṣọ lórí burúkú ni orí máa ń nà jẹ́ ẹsẹ̀ lòṣìwà àṣọlùbí ni tó ń pọ́ ọmọdé balùwẹ̀ lọ́wẹ̀ ẹni àìjírí ẹni àìjíkọ ẹni àìjírí padà lọ́sùn ní ẹ̀hẹ́ ní mánu yìí títí wọ́n pààyàn sí lọ́rùn ẹ̀hẹ́ẹ̀lì ẹ̀ wọ́n tì mọ́lé ó lọ ṣẹ̀wọ̀n ó tún wá jáde tán ẹ wá ń wá pé kẹ́ ẹ tún máa hẹ́ẹ̀lì ẹ̀ kẹ́ ẹ lè pa igbá ni wọ́n ń pa ẹnìkan kì í pa wẹ́ẹ́ máa padà fúnra yín ní wọ́jẹ́ ni láṣẹ Elédùmarè ẹ da gbogbo ẹ̀rú tán ẹ̀yin náà rọ̀rọ̀ sọ lọ́run láyẹn kó gbá wọlé ẹni tí ò kó gbá wọlé ẹ̀kọ̀ọ̀kan lẹ́yìn jáde bí ẹni tí wọ́n fọ́ ní nǹkan lórí ẹ kàn jáde ẹ bá jáde tẹ bá ti rí nǹkan kan tó yẹ ká ẹ ganu sí àdédọ̀ dìde tẹ bá sọ̀rọ̀ tó dáa lẹ́yìn tó bá máa dọ̀la orí yìí máa padà burú ìsọkúsọ lẹ padà tó máa sọ ṣe rí pé ohun tẹ́ ẹ jẹ tí ń pọ̀ gbogbo ẹ̀yin tí wọ́n kó aṣọ fún aṣọ Yorùbá nation pé kẹ́ ẹ tà tẹ́ ẹ kówó jẹ ẹ̀yin tí wọ́n táwọn diaspora káṣọ fún ìgbà tó ń ṣe football tó ń play ball tó ń káṣọ fún pé ẹ lọ tà ó kẹ́ ẹ kówó padà ó tí ò ń ṣòwò kékeré iye aṣọ ẹ̀dá padà iye owó ẹ̀ fún ẹ jẹ́ gbogbo ẹ̀ mọ́lẹ̀ àbọ̀ ń bọ̀ tẹ́ ẹ wá ṣọrùn bí ìgò fìtílà àtijọ́ kálukú kò ní ìletò kan sí ìletò kan a ti mọ̀ pé 419 ní ẹ wá jalè nínú àjọ Yorùbá nation ni ẹ̀dẹ̀ ti jalè ẹ ti lọ àmọ́ ṣáwọn tó ń bi ní abini tógun bá lọ ọgbọ̀n á jẹ́ padà déédéé bẹ́ẹ̀ ṣe lolódùmarè máa fi sẹ̀san fún yín nítorí pé
kì í ṣètorí tiwa la ṣe ń jà pé ká bọ́ lóko ẹrú. Generation wa tó ń bọ̀ ni àtàwọn aláìní tó kù díẹ̀ káàtó fún, tó kù púpọ̀ káàtó fún, àwọn tó ṣe pé torílẹ̀-èdè Yorùbá bá bọ́ sí ìṣẹ̀dá wọn máa ṣe ìwúre fún gbogbo èèyàn ní gbogbo ọ̀nà ni. Bọ̀ ẹ̀yin kan wá realize pé ẹ wá tàn wá, ẹ lọ́ni lọ́wọ́ gbà, fìrídìí ọ̀kẹ́ alọ́kọ́ ló ń kígbe, ẹ̀san san yín, gbogbo yín lẹ create group, ẹ wá ń gbowó lọ́wọ́ àwọn èèyàn. Tálálẹ́ bá ní kó yẹ yín aláàárọ̀ ní jí ó yẹ yín o. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ wá kówó jẹ nírìn àjò Yorùbá Nation. Tálálẹ́ bá ní kó yẹ yín aláàárọ̀ ní jẹ́ kó yẹ yín. Adúpápá bá tó ní wó jẹ́ kí Yorùbá Nation bọ́ sí o, nítorí tó bá bọ́ sí ẹ̀mí á sùn, àwọn èèyàn á pa ara wọn gan. Kí ló dẹ̀ máa fà? Wọ́n gbọ́dọ̀ fún Islam láyè, Kristẹni gbọ́dọ̀ gbàyè, wọn bá jẹ́ ní ti Kristẹni ṣẹ́rí tàwọn Islam yẹn ìdààmú àdúgbò ni. Àwọn ẹ gbọ́dọ̀ fáwọn ní kíní ti tàwọn ti tọ̀dọ̀ ti tàwọn lélẹ́yìí. Wọ́n á máa jà sí ohun tí kì í ṣogún ní wọn, kò dẹ̀ ń ṣẹjọ́ wọn. Ìgbà tán ti promise wọn ní 72 virgins, ọ̀nàdà kan má ṣìwà wù. Ṣobólúwò ló ń tẹ́ kiri yẹn, ó tẹ́ nílé ó tẹ́ lóko, bí wọ́n bí sí ó tẹ́ débẹ̀. Gbogbo ẹni tí ò bá ti bọ̀wọ̀ fún alálẹ̀ nǹkan á padà ṣe. Ìrìn àjò Yorùbá Nation, gbogbo ẹ̀yin tẹ́ ẹ purọ́, tẹ́ ẹ gba nǹkan lọ́wọ́ èèyàn sẹ̀, nǹkan máa padà ṣe yín. A ti wà ní bí báyìí láwà, a ti ń lọ lọ́nà gbọ́ ṣá, iṣẹ́ ń tẹ̀síwájú, ẹ̀dẹ̀ ń pa àwọn èèyàn ni, wọ́n máa padà tàn yín. Wọ́n á tàn yín kọjá bẹ́ẹ̀ ṣe rò láṣẹ Elédùmarè. Ebi ń bọ̀, ẹnìkan ti sọ ní 2022 àbí 2021, ó ní ebi ń bọ̀, ẹnìkan ti sọ ní 2022 àbí 2021, ó ní ibi báyìí láwà, a ti ń lọ lọ́nà, àwọn èèyàn ni wọ́n máa padà. Lágbára lọ́wọ́ Ọlọ́run, gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ kí àwọn diaspora kí wọ́n máa rí wa pé kan náà ni gbogbo wa, láṣẹ Elédùmarè, Olódùmarè á fa ẹ̀sìn yín yọ. Nítorí pé ẹ̀yin kan lẹ wà nídìí ẹ̀, ẹ̀yin kan lẹ dá gbogbo ẹ̀rù, ẹ̀yin kan lẹ jẹ́ ká mọ̀ pé àná kan ẹ jẹ́ ká mọ̀ pé ọmọ Adéyẹmọ èèyàn ni, ó wá dè ní ẹ̀ ń sọ fún wa pé Ìgbòho Òòṣà sínú èèyàn mọ́. Kì í ṣẹjọ́ tiyín náà, ẹ mọ̀ pé kò dá kán pò kọ ọ̀bànújẹ́ fún yàn kéèyàn gbé mú, ẹ̀kọ́ ọ̀bànújẹ́ kán pò fún yàn kéèyàn dẹ̀ gbé mú, kó má yẹ ẹ̀kọ́ yẹn wò pé ṣé ẹ̀kọ́ tí wọ́n fọ́ ni àbí tí wọ́n rò àbí tí wọ́n pò àbí tí wọ́n rún. Gbogbo yín wá jájú oge, ẹ bẹ̀rẹ̀ sí ní ṣe bálabàlá, láì ṣe pé a bá fi ìmọ̀ ṣọ̀kan, láì ṣe pé a bá lo ìfẹ́, láì ṣe pé a nífẹ̀ẹ́ ara wa dénúdénú, láì ṣe pé a ní kíníkíní kan síra wa nú. Ẹ gbàgbé, ẹ pẹ́ lẹ́yìn ọkọ̀ bí ọ̀bọ. Ṣẹ́yìn tán fẹ́ gbé Yorùbá Nation lé lọ́wọ́ náà rẹ̀, ẹ̀yin tó ṣe pé religion lẹ fi ń to gbogbo ìgbésí ayé yín, lẹ wá fẹ́ darú ìran yín, lẹ fẹ́ darí ìlú yín láyé. Ẹ̀yin tó ṣe pé kọ́ ẹ tó lè rórí, ẹ máa lọ sínú Kùránì nínú Bíbélì, ẹ̀yin lẹ á fẹ́ darí ìran titi yín, tí ò ṣe bẹ̀ náà ni Kùránì ti jáde, tí ò ṣe bẹ̀ ní Bíbélì ti jáde. A ó kàn bá ọ̀rọ̀ ẹ fẹ́ ṣe. Àìnú ẹ̀ náà láti rí tólúwo lọ dọ́jà kalẹ̀ tí wọ́n sọ pé Islam market, tí Yorùbá Nation bá ti bọ́ sí, kí lẹ fẹ́ kó ṣẹlẹ̀? Ṣé president tá a bá nígbà yẹn, ṣófin tó bá ṣe, ṣé kò ní irú wọn dẹ̀ ti máa gbàbẹ̀ tẹ́lẹ̀ lọ́wọ́ àwọn terrorists? Ìgbà tó Olúwo ti ń sọ wípé wọ́n wá, ìgbà tí Mufti ti ń sọ pé wọ́n wá bá Olúwo láàfin pé àwọn Yorùbá wọ́n ń train àwọn ọmọ ogun, àwọn Fúlàní wá bá pé ibi táwọn tí ń bá wọn rí tí àwọn Yorùbá tó ń train àwọn ọmọ wọn ní bí wọ́n ṣe ń jagun, pé ìbọn wà lọ́wọ́ wọn, àdá wà lọ́wọ́ kìnìkan, wọ́n ní Olúwo kọ́kọ́ fún wọn lóúnjẹ. Ọba Olúwo kọ́kọ́ fún àwọn Fúlàní terrorist S-man, ó kọ́kọ́ fún wọn lóúnjẹ. Ìgbà táwọn yẹn jẹun tán ló bá ní kán padà lọ, ẹni tán bá rí kán waste ẹ̀dánù kán padà nù. Ṣé yẹn wá la máa gba Yorùbá Nation ní 9 minutes táwọn sọ ń gbà yẹn? Yorùbá Nation á wá wáyé,
lolúwo máa ṣerú eléyìí ni wọ́n máa pàṣẹ ló máa ru ṣẹ́nu ká ọmọ táṣọ ò bá ti ká ẹnu ò lè ká ṣe rí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ọba tó ní wádìí ìdí ṣàánú wa ni tí ò jẹ́ kí Yorùbá nation padà bọ́ sí nígbà yẹn ìrìn àjò Yorùbá nation ohun tó kẹnu ni gbígba Yorùbá nation ìrọ̀rùn ló máa bá dé a máa sùn tá a máa jí ni tán dẹ̀ máa announce pa ti wà lórílẹ̀‐èdè wa ẹ máa wò kò ní sógun o ẹni bá pète ogun lógún máa jà ẹni bá ní kíran Yorùbá túká ẹ̀yin lẹ máa túká ẹni bá ní kíran Yorùbá má gba òmìnira ẹ ní sinmi látàárọ̀ dalẹ́ ìrandíran yín máa wọgbó lọ ni nítorí pé mi ìmọ̀ ń tó dé ọba tó ní wá ti pín wa ètè lẹ fi dà wá pọ̀ ètè lẹ fi dà wá pọ̀ èrú lẹ fi dà wá pọ̀ kálukú ti ní gbogbo nǹkan tó bí ń ṣẹ̀ṣẹ̀ mí ẹ̀ láti ilẹ̀ kẹ́ ẹ̀ tó sọ pé ká máa wà ní wọ́n Nàìjíríà adénú Nàìjíríà tán Nàìjíríà pí àwọn kan jẹ nìkan lọ ìgbà tí òun ṣèràn Yorùbá ló ní Nàìjíríà ó máa pí àwọn tó ní Nàìjíríà ṣé o wá rí ìwọ tó ń sọ pé Yorùbá nation ò lè wọ́ọ̀kì kò sí wàhálà bí ò bá ṣe wọ́ọ̀kì náà ló máa pẹ́ ló máa báyà mulẹ̀ bí ẹ̀gbẹ́ iṣu ẹ wo bí tá a bá dé ẹ tí ì máa rí òkú ebi ní títí àbí àwọn tá à ń jáde àmọ́ bó ṣe ń ṣẹlẹ̀ pàtí ẹ̀gbọ́n mi tá a lọ lánàá ọmọ wọn ṣe freedom tẹ bá rí àwọn ọmọ kéékèèké iṣẹ́ tẹ́ ìran wọn máa jẹ́ ń bẹ̀ nítorí kán lè jẹun wọ́n wá ń da difference of oúnjẹ wọ́n ń dà á pọ̀ mọ́ra wọn ewédú ẹ̀fọ́ ráìsì wọ́n ń dà á pọ̀ àkọ́ ọ̀mù báwo náà ṣe fẹ́ jẹ́ wọ́n dẹ̀ máa jẹ́ torí pé ìyà ló ń jẹ́ bẹ́ẹ̀ ìwọ tó o bá dá patí kékeré kalẹ̀ ń sìn lọ wo bí èrò ṣe máa lọ wo crowd tó máa rí bẹ̀ ṣe bí ìyà ni ìjà ni ìgbà tó di pé ọlọ́wọ́ yọ ọwọ́ gbogbo ẹ̀ bẹ̀rẹ̀ sí ní dàrú lánàá bàbá oní nǹkan palẹ̀ mọ́ oúnjẹ ẹlẹ́dìí pé òun sì nálejò ẹ wá wo difference of àwọn èèyàn pẹ̀lú gèlè lórí bọ́n ṣe múra ẹ lè mọ̀ pé wọ́n lo pákéjì wa ni tá a bá sọ yẹ ká bọ́ lóko ẹrú kì í ṣe torí titi wa ni àwọn kan wà tí ò san fún táàárọ̀ ò yẹ tọ̀sán ò yẹ tálẹ́ ò yẹ òun la ṣe sọ pé generation wa ni àníná ànomi kò sí nǹkan òwúrí kò sí tọ́rísìmù kankan tán fẹ́ wá wò àbí tọ́rísìmù wo ló wà nílẹ̀ Yorùbá ṣe Ọ̀ṣun Òṣogbo yẹn ṣé bó ṣe yẹ kórí lórí yẹn kì í ṣe bó ṣe yẹ kórí lórí torílẹ̀-èdè wa bá bọ́ sí àwa náà máa ṣe nǹkan tó ṣe pé gbogbo di ó wọ̀dù máa wò tá máa generate owó mbẹ̀ àmọ́ ṣàtòrí pé nìkan násẹ̀sì sí Lárúbáwá ẹ̀ ń gbowó lọ́wọ́ wọn ẹ̀ násẹ̀sì sílẹ̀ Róòmù ẹ̀ ń gbowó mbẹ̀ ẹ wá joyè bámúbámú lẹ yóò ẹ̀ mọ̀ bóyá bí ń pa ẹnìkan kan òun lẹ ṣe fẹ́ ká bọ́ lóko ẹrú òun lẹ ṣe ń wò ó pé ẹ wá fi ẹ̀sìn bójú ẹ ṣe sin àwọn tó ń ṣẹ̀sìn tẹ́ bá rẹ́ni tó ń ṣẹ̀sìn lótìtọ́ lódodo tó dúró tó dẹ̀ gbà fún aṣíwájú ẹ̀ kò ní wálé ayé mọ́yà kò dẹ̀ ní dùn nǹkan tí ò yẹ kó dù ẹ̀yin yẹn lẹ́sìn àbẹ́ ìṣẹ̀sìn ìsílẹ̀ mú mọ́ àwọn tó ń ṣẹ̀sìn nínú yín wọ́n á nífẹ̀ẹ́ ràn wọn ẹ wo Alhaji Akéwùgbà Gold ó máa ń sọ bàbá yẹn máa ń sọ gbogbo gbà pé tẹ́ ẹ bá rò pé tẹ́ ẹ bá dalẹ̀ Yorùbá rú tán Lárúbáwá máa gbà yín tẹ́ ẹ bá dán wọn ò lè gbà yín fáàtì dẹ̀ ni bàbá yìí sọ báwo náà ṣe fẹ́ gbà yín ṣé kọ̀rọ̀ kan náà lẹ́ni ṣé orírun wọn lẹ ti ṣẹ̀ wá ẹ̀yin aláàbọ̀ ọpọlọ amukun mẹ́kọ̀ọ́ burúkú ẹ̀yin ọmọ kọ́ mọ́ ẹ̀yin ọmọ àjàràbùkù ẹ̀yin ọmọ àlè ẹ̀yin ọmọ àbí ìpabẹ́ ẹ torí àjò ẹ fẹ́ dalérú ṣé bá a padà rí aláìsí pé wọ́n sanwó fún yín nítorí ìrìn àjò Yorùbá nation ni àwọn kan lọ sí Kaaba tó bá jáwọn ará Kaaba tó bá ṣe pé bẹ́ẹ̀ yìí ṣe ń mú gbogbo òṣàlẹ̀ Yorùbá tẹ́ ń gbà tẹ́ ń ta àwọn bàbá yìí kan tà lánàá gbogbo bọ́n ṣe ta àwọn Arábù náà ta wọn kó gbogbo ìsílé àṣẹ ó wá di bí àṣẹ èmi gbà fáwọn Muhammad sàràsálà torí èèyàn ni ó kírètì gbogbo ó prógámù gbogbo ẹ̀ fáwọn ọ̀ràn ẹ̀ pé ilé aṣálẹ̀ níbi iṣẹ́ àbí gbogbo òṣàtẹ́yìn ní tẹ́yìn ṣe yàmàyàmà yẹn ẹ kó wọn jọ kó di ńlá fáwọn ẹ̀rẹ́ yẹn akótilétà tẹ́ ẹ̀ mọ́gùn ní tẹ́ ẹ̀ kóta ẹ bá gbogbo ẹ̀jẹ̀ balẹ̀jẹ̀ ẹ̀bọ̀nà jẹ́ iwájú òṣèlú ẹ̀yìn òṣèlú kò ń san fẹ́sàn kò ń wò fẹ́ wò gbogbo owó tó ń náwó nínú pé kẹ́ ẹ máa fẹ̀sì kẹ́ ẹ máa fi jà wá lógun nílẹ̀ Yorùbá tẹ́ ẹ bá lálẹ́ ẹ máa padà lálẹ́ ni láṣẹ Elédùmarè tó bá ṣe pé àwọn yẹn bá jí arúgbó bíi tí yín kan kógùn ní wọn ta ni ẹ ní máa lọ́yẹ̀ mọ́yẹ́ tẹ́ fi wọ́ plane lọ sí umrọ̀ ọdún yìí
ẹ wo dollars of dollar 2022 àbí 2021 ó ní ibi báyìí láwà gbogbo ẹ̀jẹ̀ balẹ̀jẹ̀ bọ̀nà jẹ́ iwájú òṣèlú ẹ̀yìn òṣèlú kò ń san fẹ́ san kò ń wò fẹ́ wò gbogbo owó tó ń náwó nínú pé kẹ́ ẹ máa fẹ̀sì kẹ́ ẹ máa fi jà wá lógun nílẹ̀ Yorùbá tẹ́ ẹ̀yin ìka burúkú yìí bẹ́ẹ̀ ṣe kórí burúkú wá sí ìrìnàjò Yorùbá nation nìyẹn sẹ́ alálùkìmbà wà lùkìmbà onígèlè àwégèlè onífìlà àdéfìlà oníláwà ní àwé ìkàlẹ́dẹ̀ wá ṣe fún wa àyíká máa padà kàyín ní àdàbí àyàfi tẹ́ ẹ̀ bá ní kíníkíní kan síran wa lókù àdàbí àyàfi tẹ́ ẹ bá finú kan ṣe lókù ìgbà tó yá tí wọ́n máa sọ àwọn mùsùlùmí ìlú ọkọ bẹ̀rẹ̀ àwọn ẹlẹ́bọ ló ń pè fún Yorùbá nation ìgbà tó tún yọ orí burúkú tún bá wọn wọ́n tún lórí olókun orí olókun tó wà nínú kíní bíbà yìí orí olókun tẹ́ ń wò yìí wọ́n ní ẹlẹ́bọ ni wọ́n kò yẹ kán lò ní símbọ̀ lábẹ́ ọwọ́ ọ̀pẹ́ ẹ ti ṣi èrè ẹ ti ya wèrè ṣé símbọ̀ tí lárúbáwá lò ṣé símbọ̀ kùránì ni wọ́n lò tó wọ́n bá dẹ̀ lo símbọ̀ kùránì ṣe bí ìlú wọn ló ti wá ṣé símbọ̀ kùránì lẹni káwa lò ń bí ni àbí ti bíbélì ẹ̀yin tẹ́ ẹ ti máàdì ẹ ti wà máàdì ọpọlọ yín ò fọ́kṣàn mọ́ ìjọ tẹ́ ẹ bá lajú pé ohun tó ń ṣe yín kì í ṣẹ̀sìn ẹ̀sìn lẹ̀ ń ṣe ìjọ yẹn lẹ bọ́ lóko ẹrú tẹ̀bẹ́ ẹ sápamọ́ sábẹ́ ẹ̀sìn ni àwọn bàbá yín tí wọ́n ti ẹ̀ṣẹ̀ sìn jù yín lọ àwọn bàbá yìí wọ́n gbà pé ṣẹ̀ṣe wà wọ́n dẹ̀ gbà fún ṣẹ̀ṣe nítorí wọ́n mọ̀ pé inú ẹ̀ náà bá wọn sí ẹ wá wẹ̀yìn ti tèmi ṣé ó wá gbẹ̀yìn kò lè gbẹ̀yìn torí ṣẹ̀ṣe ilẹ̀ lárúbáwá ni kò lè gbẹ̀yìn ìyí tó bá ń gbẹ̀yìn òun lè dè tẹ́ ẹ bá fi ń pe ọba tó ní yín inú ẹ̀ ló fi ń gbẹ̀yìn díẹ̀díẹ̀ ẹ̀yin aṣòṣì máàmù aṣorí burúkú má fura yìí ṣebí ní àjọ Yorùbá nation náà ọ̀pọ̀lọpọ̀ náà ló fi inú wénú nínú gúrùpù tí mo ti ẹ̀ wọ́n ní kán máa rán wọn kan lọ sí àjì kán máa lọ gbàdúrà ń bẹ̀ tó bá já wọn bá já kó ti létà tó bá já wọn dúró lórí kùránì nìkan àyè àṣẹ òní wà fún wọn kí n gbé yín débẹ̀ tí lárúbáwá bá dúró lórí kùránì nìkan wọn ò ní dáyè kan kalẹ̀ kán ní kí gbogbo àgbáyé máa pèsè kò síbi tó ti pọ̀ náà bá tí ò jẹ́ àyè àṣẹ ni nítorí àṣẹ ni wọ́n gbé sínú ibẹ̀ ohun tó ń jí agbára wọn ló wà ń bẹ̀ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ jẹ́ ni gbogbo ọgbà tí Olódùmarè dá gbogbo ayé ìṣẹ̀ṣe ni agbára kálukú òde fún àwọn òdá tí wọ́n nu ní tọrọ mọ̀ pé civilization sì ń bọ̀ tó sì máa dùn ẹ̀yin tí wọ́n gbẹ́sìn wá bátẹ́ wá ń kó ogún ní tẹ̀ ń dànù ẹ̀yin orí mànà jí ẹsẹ̀ lòṣì wà ó yẹ wo bẹ́ẹ̀ ṣe ṣe gbogbo ẹ̀yìn sí gbangba dẹkùn kedere bẹ́ẹ̀ wò ẹ wá yé yín lóde ẹ wá yé yín lóde kò sí báwọn ọ̀ràn títí wa kò sí ohun tí wọ́n kò tí ẹ̀ wá sí ni kẹ́ ẹ sọ ẹ̀sùn kan nípa Yorùbá wọn náwọn ẹlẹ́bọ wò tẹ́ ẹ bá dẹ̀ lọ́wọ́ àwọn tó ń ṣe àwọn ọ̀daràn ni àwọn ọmọ àlè ní àwọn ọmọ tí kì í ṣèràn wa àwọn tó yẹ pé ìbásùn tí wọ́n fún ya wọn ní abẹ́ pákílànà ọmọ yẹn ni wọ́n fi bí nítorí tó o bá jẹ́ ọmọ ọkọ tòótọ́ tó o jọ ọmọ ọkọ kò sí ní ìran ẹ DNA yẹn ó sì máa ṣiṣẹ́ lára ẹ bọ̀ kò lè ṣiṣẹ́ lára yín ọmọ àlè lẹ́yìn ẹ̀rọ òṣìrà tamákòyọ̀ tẹ́ ṣe ní múra tẹ́ lọ yìí owó bíi Dangote 100 billion ṣé Dangote lọ tọrọ owó ní àjì ni kò ṣiṣẹ́ fìrídìí ọ̀kẹ́ alọ́kọ́ ló ń kígbe gbogbo yín lẹ̀ fẹ́ ṣiṣẹ́ ẹ̀dẹ̀ fẹ́ máa náwó ẹ fẹ́ máa ṣe yàlà yòlò gbogbo ogún ní ti ilẹ̀ dẹ̀ ti gbé tà tí wọ́n bá sọ̀rọ̀ ancestors kan tí wọ́n bá dárúkọ Ṣàngó Ṣàngó wo ọmọbì kan ní Ògún ọmọbì kan ní ó lọ jẹ́ mumu wọ́n wá pa á ó lọ ṣe gbá ẹ máa bẹ̀rẹ̀ sí ní ṣe bí olórí burúkú bí ẹni tí ọ̀fọ̀ ṣẹ̀ tí ẹni tó fẹ́ ṣòfò alẹ́ ẹ lè rí àfáà tó jọmọ ọkọ Yorùbá kó blackmail ràn ẹ láíláí kó blackmail ràn ẹ kó jọ ṣé bá padà realize àwọn bàbá yín bọ́ táǹsì wọ́n sọ pé bàbá kinní kan Fúlàní ni bàbá alágbájá Fúlàní ni àfáà kinní kan Fúlàní ni àwọn òdẹ̀mọ́ history yẹn àwọn alálẹ̀ ló máa bá wa là yín lóhùn tẹ́ ẹ máa jẹ́ kó máa yé wa nítorí pé a ti mọ̀ páwa àti finú wénú ẹ̀dẹ̀ ti fún wa níwọ̀jẹ́ àti finú wénú ẹ fún wa níwọ̀jẹ́ ó ní òfin jẹ́ kí Fákànyìnsọ́lá fọ́ fún bí iyù yín ẹ̀yin kẹ̀ ẹ̀yin dàpàǹtí ẹ̀wà
aka no fewer gbogbo orúkọ gbogbo ń tẹ́ bá sọ orúkọ ni màá máa fi jẹ́ ọlọ́run á dẹ̀ máa sàn mí sówá máa sàn mí sọ́mọ àìkú bá lè ọ̀rọ̀ tó ṣe pé kò sí àtijọ́ tẹ̀ tí ń ṣẹ̀sì ọ̀hún kí ló mú wá dáadáa wo ló mú wá fún yín tó bá kànràn náà ṣe lẹ̀ ń para yín ẹ̀ para yín lé olóòkú ẹ̀ para yín lé ọlọ́mọ ẹ̀ para yín lé oníyàwó ẹ̀ bá kágbádárù ẹ̀ kó gbogbo ẹ̀rù gbàtẹ́rẹ̀ níṣẹ́ alẹ́ ẹ̀ wá pera yín pé òjíṣẹ́ ni òjíṣẹ́ ta ni òjíṣẹ́ inú yàrá yín àtàwọn ọmọ yín ẹ̀ jẹ́ ká mọ̀ pa ancestors orí yín ti dàrú Yorùbá nation máa wáyé either you like it or not ó máa wáyé tó lè ṣe é pé ọ̀nà tí ọba tó ní wá máa fi bá wa ṣe ọ̀nà tó rọrùn ni gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá máa joyè terrorist ọba tó ní wá ti bá wa palẹ̀ mọ́ yín kó tó dìgbà yẹn á palẹ̀ mọ́ gbogbo yín á palẹ̀ mọ́ yín tẹ́ ẹ̀ ní ṣẹ́kù kan nílẹ̀ Yorùbá yìí ẹ̀ ní ṣẹ́kẹyọ kan báyìí ìsinmi á lè dé báwọ ọmọ ọkọ tó bá kù gbogbo ẹ̀yin dàlúrú fìrídìí ọ̀kẹ́ alọ́kọ́ ló ń kígbe tẹ́ ẹ sásá bẹ́ẹ̀sì tẹ́ ẹ ń pa àwọn èèyàn lẹ́kún tẹ́ ẹ ń lọ́ wọn lọ́wọ́ gbà tẹ́ ẹ ń joyè horo sí horo ìdààmú àdúgbò dájú kálámárè rí hu àkà Olódùmarè á palẹ̀ mọ́ gbogbo yín àwọn ọmọ yín tí wọ́n bá tún mú DNA yín Olódùmarè á tún palẹ̀ mọ́ àwọn náà à lè rojú sáyé wa nítorí tó Olódùmarè ò bá palẹ̀ mọ́ yín bẹ́ẹ̀ ṣe wà yìí ìdààmú àdúgbò lẹ́jẹ́ tá a bá wá ń sọ̀rọ̀ Yorùbá ẹ̀ tí ẹ̀ fẹ́ gbọ́n tó ti jẹun tó ń jẹ́ Yorùbá ṣe ti kí ló dé kí nìran wá ṣe fún yín ìran tó agbára tó Olódùmarè fún Yorùbá agbára tó yẹ pé àwọn funfun ó yẹ kí wọ́n máa forí balẹ̀ fún wa ni ṣe bẹ́ẹ̀ yìí náà la bá ń bẹ̀ kára àwọn bàbá wo ti ẹ̀mọ́ tún mọ̀ ń tán gbé wá fún wọn lánàá wọ́n dẹ̀ gbà kí ló dé tí wọ́n bá gbé nǹkan wá ṣó yẹ kán fi exchange tán bẹ̀rẹ̀ sí ní ba gbogbo nǹkan àmúṣagbára wọ́n gbé ẹ̀kú eégún eléégún jáde wọ́n súnná wọ́n gbágbára wọ́n súnná wọ́n bá gbogbo ẹ̀jẹ̀ ṣé gbogbo ẹ̀ wá tòrò láti gbà tẹ́ ti súnná ṣé bá gbára kan làwọn bàbá yẹn fi ń tò bọ̀ lánàá àbẹ́sì ló wájúwe fún wọn pé Olódùmarè o àwọn ló ẹ̀sìn tán gbé wá lọ́wọ́ sọ wọn pé Olódùmarè lélẹ́yìí o òun ló dá yín o àwọn bàbá wa ti mọ gbogbo nǹkan ìkan tó gbẹ́sì dé ẹ wá wo bí tá a ti bára wa from generation to generation gbogbo bá a ṣe ń bọ́ sínú ẹ̀sìn yẹn ẹ̀wọ̀n tó ń dá kalẹ̀ ó ń dá méjì everything fún wa ni à ń kẹ̀yìn ara wa síra wa ni àríra wa pé tẹ́ ẹ bá tiẹ̀ ti wá gbélédè tẹ́ wọ́n bá wà ní travel tí wọ́n bá tó ẹnìkan bá sọ Yorùbá báyìí wọ́n máa kórìíra ẹ̀ ìfẹ́ làwa dẹ̀ bá lọ́wọ́ àwọn bàbá tiwa lánàá ìfẹ́ gidi tó yẹ pé tí wọ́n bá lọ sóko aláàlà tó bá gbọ́ pọ́n gúnyán á débẹ̀ á jẹun ẹni rìn lọ á woko olóko tó bá róyè ọ̀pọ̀ òyìnbó á ka á mú nínú oko bíi márùn ó lè jẹ ọ̀nà odò kan ṣoṣo ló ṣàn gbàbẹ̀ ibẹ̀ ni gbogbo wọn ti máa pọn mi báwo ló ṣe rí lẹ́nu ìfẹ́ la bá lọ́wọ́ àwọn bàbá ya àbẹ́sìn ìfẹ́ la bá lọ́wọ́ wọn àtàánú nítorí ìran Yorùbá ní àánú tí àbá náà àánú ni àní gbà yín mọ́ra àní gbélé ẹ̀yà ìran wo ló ń gba ẹ̀yà mọ́ra ju Yorùbá ní ẹ̀yà míì Yorùbá ló ń gba ẹ̀yà míì mọ́ra jù òun náà lọ́mọdé yẹmọ́ fi finú wénú lẹ́ fi fún níwọ̀ jẹ ẹ̀yin lẹ́ padà máa jẹ́wọ́ ẹ̀kú bájá ṣe ń kú tòun tògbóró láti ṣe lédùmarè tó bá ti wá sọ wọn kan o Yorùbá ò jẹ́ nǹkan kan ni Yorùbá ò jẹ́ nǹkan kan ní ẹ̀dẹ̀ súnkẹ́súnká kàkẹ́ ronú kí ìsìrì wo lẹ fẹ́ máa sọ fáwọn ọmọ yín lọ́la náà ìsìrì wo kí lẹ lè sọ kí lẹ lè tàn wó lẹ lè pa nípa àrán yín Ọ̀rúnmìlà Ilé Ifẹ̀ ló ń gbé kinní kan àwọn ọmọ tó bí ó ṣe gbá Olúwo yẹn a máa ṣẹnu bálabàla àkọ́kọ́ náà ọ̀rọ̀ yìí ò jẹ mí lógún kò jọ mí lójú ìjọ tí wọ́n ti gbé àṣẹ àtagbára fún gọ́ọ̀mẹ̀ntì tó ti ju ọba lọ dandan ni kárírú àwọn Olúwo tó bá jẹ́ Olúwo yẹn kó jẹun tó yẹ kó jẹ kó mu mímu kó lálílá kó jẹ bíbọ̀ kó mú lúrún kò ní dórí àpèrè kó máa ṣe rádaràda tó ń ṣe yẹn ẹ wo bójú ẹ ṣe bàjẹ́ kò lè jókòó sọ́yà ní àwọn first class ọba kò ní tíkẹ́ẹ̀tì lọ́wọ́ bó ṣe máa ṣẹlẹ̀ nìyẹn ẹ̀yin bàbá wa tẹ́ ẹ jọba gidi bàbá wa Ọọ̀ni Ifẹ̀ Ọ̀jájá ẹjọ́ abẹ̀yìn bàbá wa Aláké Ọ̀fẹ́ Gbaland Òṣìlẹ̀ gbogbo ọba balẹ̀ Yorùbá Gbàgùrà gbogbo ọba tó dáa tẹ́ ẹ mọ̀ pé ọba nìyí
torí òkùnkùn ò ní kùn kó nínú má mọnú. Ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kí wọ́n ṣe kíni kí wọ́n tẹ̀yìn mẹ́rẹ̀. Ẹ bá wa dìde sí ìrìn àjò Yorùbá nation tó bá dé ọ̀dọ̀ ẹ̀yin ọba náà kọ́ máa kojú o. Tẹ́ ẹ bá tètè gba òmìnira fúnra ara yín tí Yorùbá nation bá wáyé àṣẹ á padà sẹ́nu ọba, agbára á padà sọ́dọ̀ ọba, ọba bá lórí ohun gbogbo ni. Wọ́n ní mo súnmọ́ ọba níwọ̀n ìgbèje mo jìnnà sọ́ba níwọ̀n ẹgbẹ̀fà arọ́ba fi lọ́ba ń pa. Ẹ wo tán fi ń kí ọba lánàá. Tọ́ba bá ń bọ̀ lánàá báyìí gbogbo ìlú máa mi tìtì ní kábíyèsí o kábíyèsí o kábíyèsí o. At the end of the day apadà rí pé àwọn kan sọ pé ọba àròlé Olódùmarè làwọn. Wọ́n ń ṣàròlé àwọn òrìṣà. Ẹ̀yin ọba wa ẹ jí gìrì. Ẹ gbà wá lóko ẹrú. Bàbá Bọ́lá Ahmed Tinubu ẹ gbà wá lóko ẹrú nítorí pé àwa ń ṣe tiwa ń lọ ní kúkú òjijì o. Tó bá délé ó máa kẹ́nìkan jẹ nìkan lọ. Tó bá délé ó máa dùn ẹnìkan ju ẹnìkan lọ. Ìyí tá a dẹ̀ ń bá lọ yìí náà ó ń dùn ẹnìkan jẹ nìkan lọ. Ṣe rí Fákànyìnsálá ẹni tí mo tún kó sí Kàǹpálà kí ló kan rú àwa yìí. Ó máa dùn ẹnìkan ju ẹnìkan lọ. Ẹ bá wa dá sí. Àwa ń ṣe èyí tó Lódùmarè rán wa ká dẹ̀ lo ìfẹ́ gbogbo ibi tá a bá wà. Ìfẹ́ ló sọnù la ṣe ń dààmú o. Bí n ṣe wà yìí mi ìnú lódì kí n rí ẹ kí n kí ẹni. Bẹ́ẹ̀ bá dẹ̀ rí mi ní real life bí mo ṣe ń ṣe ní real life láyé mi nìyẹn. Bí mo ṣe rí ní real life òní program mi ẹ jẹ́ ń gbọ́ràn o. Bí mo ṣe rí ní real life òun lẹ ṣe ń rí mi. Mi ń tolerate nonsense mi ń dẹ̀nà rẹ̀ mi ń ṣẹ̀ṣẹ̀ ń sọ yẹn mi ń ná rẹ̀. Ẹ káàárọ̀ ẹ kú lé ni kí nǹkan kan ládùúgbò kájọ lọ àbáṣe mo ná lábàṣe pé mo á nẹni tí máa fi inú mi lára o wọ́n mọ pò mí ní ó dẹ̀ pé mi nítorí tó o bá ṣe wọ́n mọ pò wọ́n á gẹ̀ tẹ́. So bó ṣe jẹ́ nìyẹn o èmi ò rí jù báyìí lọ àbọ̀rọ̀ là ń sọ fọ́mọlúàbí bọ́ bá dénú ẹ̀ àádọ́dìndì ó ti ń lọ. Mo ń ṣe program lọ́wọ́ ṣáà mi mo ti rí. Èmi ò rí jù báyìí lọ yìí tí mo tún lè sọ ni mo ti sọ yìí o. Tá a bá rẹ́ni tó lè pè wọlé 08172893269 eléyìí tí ẹ ti ń ga mi kékeré kọ́ ẹ wo bó ṣe tán wọ́n àti ẹni. Tá a bá rẹ́ni tó bá fẹ́ pè wọlé o yóò bá dẹ̀ sí pé. Good news to her. But first of all, write this number down. 1-845-293-8937. You will get through to Divine Travels and Tour. They help you process and obtain USA work permit visa, tourism and visiting visa, vacation and cruising. Wow! The USA work permit visa allows you to legitimately work anywhere in USA once you arrive. Interesting. Call Divine Travel Center, New York, USA on 1-845-293-8937 or send email to divinetravels5@gmail.com. Divine Travels and Tours is tested, trusted, and reliable. Ẹ bá wọn dòwò pọ̀ ojú òní tiwa táìmù tiẹ̀ ti lọ gan ṣá oníyanṣẹ́ ọlọ́bẹ̀ṣẹ́ àwọn táàjẹ́ apá ìbínú àbọ̀rọ̀ là ń sọ fọ́mọlúwàbí tó bá dán ní àádọ́dé ibi tèmi ni pé ohun tó ń jó lórí ẹ̀sìn ni pé nífẹ̀ẹ́ ọmọlàkejì ẹ má lo bí sọmọlàkejì ẹ má wọ́lá òjò kò sí tó fẹ́ dà tó ní dàálẹ̀ lọ o fẹ́ kólé ọgbọ́n o fẹ́ ra mọ́tò ọgbọ̀n bó pẹ́ títí o máa dàálẹ̀ lọ ni ẹ̀yin tẹ́ ń sáré àti mọ́tò àtẹ́ ń lọ́kọlù kẹ̀kẹ́ tẹ́ ń lọ́kọlù tírélà ẹ̀yin làánú yín ṣe mí o ṣé orí ohun tá a fẹ́ jẹ́ tá a fẹ́ dà òun rè lọ́wọ́ wa yìí
àsìkò tí kálukú máa wá máa lo títí ẹ̀ ní òmò ẹlòmíì àtẹ́jọ́ 40 something ló ẹ̀ṣẹ̀ máa bẹ̀rẹ̀ ọlá níní àmọ́ ṣàwọn tó wà ní 2018 o ti ń sáré ọlá kí ló fẹ́ fi kún ẹ jẹ́ ká sáré ọlá níwọ̀nba nítorí pé kò sí bó o ṣe lè là tó láyé àwọn kan là ju ẹ lọ lánàá wọn padà lọ náà ni kẹ́ ẹ rántí ọmọ ẹni tẹ́ ń ṣe o àbọ̀rọ̀ là ń sọ fọ́mọlúàbí ládẹ́nu àdòdìdí ó dàbọ̀ ire o.